mo fi ṣe ń di ọkọ̀ o. ẹ rí ṣe dáadáa ń di ọkọ̀. mo ti ta mọ́tò 17 jọ kan sórí. Aláàjì 17 cars. lọ́jọ́ kan. níjọ́ kan oṣù. Aláàjì ẹ mọ̀ sọ fún mi pé láúlà lẹ fi ta ọkọ̀ 17 lọ́jọ́ kan. láúlà ni jẹ́ kí n tó sọ fún ọ pé mo ti kó mọ́tò jọ. ọ̀rẹ́ mi kan ó máa bá mi láti Greenspan Hotel. Alhaji Saliu ní kí n dọ́gbọ́n sí wọ́n dájú dúró tí ó tà mọ́ ìwé ẹ̀yìn. mo ní kí n wá lọ wẹ̀ wọ́n kí ni bó ni ẹ ṣe ń wẹ̀ wọ́n. ó kì í pé kí wọ́n lọ wẹ̀ àwọn kí wọ́n lọ wẹ̀ mọ́tò mi ò wẹ̀ mọ́tò. wà láìtàlẹ̀ ìjọ kejì tó ní wọ́n á lọ wẹ̀ mọ́tò tí mo ní mi ò wẹ̀ mọ́tò ìjọ kẹta ni mo ta mọ́tò 17. Ọlọ́run ọba gbọ́. ara Jọ́ọ̀sì wá ará Onitsha wá ará Kaduna àwọn Haúsá bí ó kálukú sáde nù tó wá jẹ́ pé mo lọ wẹ̀ mọ́tò. ẹ pé wíwà tẹ wẹ̀ ló ṣiṣẹ́. àwọn èèyàn dán lọ́wọ́ bá mi ọjọ́ tí ìyàwó mi kú. gbàdúrà kí ló márùn báyìí rẹ̀ jẹun mo rò wò láńká wá pé má kú báyìí mọ́ ni mo ò ní sin àpapọ̀ o nígbà tí wọ́n máa rí wájú mi sì lè rí mọ́ ó ti lọ́n tí ẹnu àtúnyẹ̀ wọn gbàgbé bó jọ dúró dè mí kò rí bá o èmi náà bá gbà pé lọ́wọ́ máa ń jẹun. láti bẹ ṣe wà yíyẹ sì tún drive. àmọ́ wakọ̀ dáadáa o mo lè wakọ̀ dépò. Aláàjì wàláhì pẹ̀lú ọjọ́ orí yìí. Ọlọ́run bá gbọ́. Aláàjì ẹ ti tó bí ọdún mélòó báyìí. mo ti tó 80. Aláàjì. wọ́n dá ìjà alẹ́ ní Kútọ́nù ńjọ́ kan ní ìrókò a lọ gbé mọ́tò kan bẹ̀ ni mọ́tò yẹn jáàmù sí fólíwò ni ó jáàmù sí Ìdíròkò wọ́n wá jẹ́ pé ẹni tó tà fún wa òun náà bá a lọ. àwa lára táyà tá a kó sí tọkọlẹ àti kó sí tán afẹ́mọ́ làwọn táàgbèdè wọn bá jáde wá. ìwọ́kọ̀ ìyọ́n kálukú sì máa ń gbìyànjú fún ó ti ń sìn pé a ti parí dà bẹ́ẹ̀ a sì ti tọrọ túbá ọ̀nà ọgbà túbá wa. òkà tí a bá fi sọ báyìí tá a bá fọ́ lélẹ̀ déédéé ilé epo Ìdíjì lábàrá wa bí èmi ṣe kúrò láàrin mọ́nu. láti Kútọ́nù láti Ìdíròkò. láti Ìdíròkò ilé dé ibi sílé epo Ìdíjì bí ọba tí ètò gáràjì mọ́ lọ tí ń ti wọkọ̀ òsì ń gbọ́ di bí ijọ́ 17 tí wọ́n ti fi àwọn ní ọdẹ òsì afẹ́fẹ́ yàwó wọ́n lọ ilé alájò sọ́dà mi ọ̀dọ́ ni béèrè ìṣírí. béèrè sí rí pé sọ́mọ ìdá àbí ìdá. abẹ́ kọ́lé àwọn àlọ́gbò lórí pé ẹ bá mi wò ìṣẹ̀lẹ̀ ẹnu tó rárá o gbogbo ohun tí wọ́n fẹ́ ṣe pátápátá nígbà mo ti lọ́kàn pé Ọlọ́run sì máa mi ṣàìsí dáa èmi tó ń wó yọ mo ti ṣẹ́gi tàrí lóòdù búrẹ́dì tí mo tà sílẹ̀ 10 níjọ́ tí mo gbogbo àkókò tí mo á gbé lóko màmá mi lọ rà dábẹ́ mi wọ́n máa ń gé lóko wa bàbá mi láti kúrò ní báwà níbi ojú odò rándà ló láti pọn mi àkọ́kọ́ òkè káwáyà gbọ́ a máa gun òkè mọ̀ títí mo sì pẹ́ 39 1906. irọ́ 39. 39 mọ̀ pọn ọ̀sẹ̀ sílẹ̀ 19 àbọ̀ sílẹ̀ kan wọ́n rìn báyìí 19 nígbà tí àwọn èèyàn sọ wọ́n láwọn ò lè fún lówó ti pọ̀ jù. màmá mi tí mo sì wà lọ́dọ̀ wọn tí wọ́n jẹ́ ọmọ wọn lọ́pọ́lé màmá yẹn always àwọn ọmọ wà lórí awọ ni máa sunkún lọ bá wọn. ọmọ rí tí mo rí àwọn ilé wọn fẹ́ lo mo sì pé mo láàyè láti orí bẹ̀lẹ̀ mi gbé tá a bá ti mú gara létí báyìí á sáré wodò ni á pa á mọ̀ bọ̀ ọmọdé. ayọ̀. Ọlọ́run bá mọ̀ bá ní wọ́n dìde lórí awọ aṣọ funfun gèlè funfun borun fún wáyé ẹ̀yìn ọlọ́run gbogbo ọmọdé ló máa ń ṣiṣẹ́ ẹ má fẹ̀tọ́ ẹ̀dùn o nígbà tí wọ́n mọ èdè padà dé inú ilé wọn ti kó sílẹ̀ 21 àbọ̀ fún mi. wọn mọ̀ bí màlẹ́kà ni mo lọ gbé wá dé. bí kan ní o. fún bá láì ní ìyá táwọn ó pupa bí òyìnbó àbúrò bàbá mi tí màá ní ìròyìn ara mi fún ọ dáadáa èmi gàgà tó ń wo ọmọ líle ni mí. níjọ́ ni o nígbà tí a wà skul kò sẹ́gbẹ́ mi tó lè mọ́ mi kò sí ní gbogbo ilé ìwé wa.
Àgbàlódé omi ìfẹ́ sọ̀rọ̀. Àgbàlódé omi ìfẹ́ sọ̀rọ̀. Ẹ kú dédé àkókò yìí ẹ̀yin èèyàn wa. Délé Akínyẹlé Adébísí lórúkọ mi. Ẹ tún káàbọ̀ sórí ètò yín ètò wa Márìífín o Àgbàntara mi. Ètò yìí la dìídì pínyẹmọ fún àwọn àgbàlagbà láti jẹ́ pé kí wọ́n máa sọ ìrírí wọn, láti jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwa tí a ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ ká má bàa kọsẹ̀, ká lè bá rí òótọ́ ọ̀rọ̀, ká lè bá mọ̀ pé tọ́ ọ̀pọ̀ nǹkan tí à ń lé kiri ìrégbè ló pọ̀ ńbẹ̀. Pẹ̀lú mi ní àyín ó ní ọ̀kan lára àwọn bàbá wa. Wọn kì í ṣe bàbá wa nìkan, bàbá ni wọ́n jẹ́ fún wa ní àdúgbò yìí. Tá bá sọ̀rọ̀ nípa àwọn mọ́jì ó bàjẹ́ àdúgbò, àwọn àgbà tọ́lọ́run dìídì tó bá wa ṣẹ́kù sí àdúgbò ká lè bá mọ́ fi mọ̀ pé ẹ gbà báyìí, ẹ rìn báyìí, ọ̀nà rèé ẹ mọ́ gbà bẹ́ẹ̀. Àwọn ni wọ́n wà pẹ̀lú mi. Bàbá wa ẹ kú dédé àkókò yìí. Ẹ kú rọ̀lẹ́. Ẹ rà sà. Ṣé láfíà ni? Àdúpẹ́ sà. Àkúṣẹ́ o. Yes sà. Ẹ bá mi dárúkọ yín fún àwọn èèyàn. Alhaji Ekene Amao lórúkọ mi. Látìgbà táwa ti wà kékeré, tí wọ́n bá fẹ́ júwe ilé Alhaji fún wa láti Kájọlà àbí láti ibikíbi tẹ́ bá ti dé Ìwó Road, ẹ rà pé ẹ ń lọ ilé bàbá Àjàgbé kẹ́lẹ́lẹ́, wọn ò mú yín débi. Bàbá Àjàgbé rèé o. Alhaji ẹ kú dédé àkókò. Alhaji ẹ dákun, tá a bá ní á wò ó, ẹ̀yin gẹ́gẹ́ bí àgbàlagbà ládùúgbò, nígbà tí ẹ̀yin dé àdúgbò yìí, bó o ní àdúgbò ti rí lọ́dún náà lọ́hùn? Ọdún náà mọ̀ pẹ́, wọ́n lọ bí 60 ọdún ní ìta dé àdúgbò yìí 1980. 1980. 79 ní ara lẹ̀ ń bí, a dẹ̀ bẹ̀rẹ̀ sí kọ́. Àti kó dé àdúgbò yìí ní 1980. 1980 àti kó dé àdúgbò yìí. Àti ń báyé bọ̀. Ọlọ́run sì pé ọtẹ́ kọ̀ wọ́. Àpọ̀ fún ìgbìyànjú. Ọlọ́run sì pé abájá béèrè. Alhamdulillah. Alhaji, nígbà tẹ́ dé àdúgbò yìí ní 1980, bó o ní àdúgbò yìí ṣe rí? Ṣé ilé pọ̀ ńbẹ̀? Ṣé jàgídíjàgan wà? Kò sí ilé kankan ńbẹ̀. Àwọn ilé tó wà ńbẹ̀ bóyá ló le ju lẹ́yìn àbámọ́ náà tán. Ilé tó wà ńbẹ̀ bóyá ó le ju 4 àbí 5 nígbà tí àwọn gbogbo ẹ̀. Àwọn tó wà níjọ́ náà lọ́nà àwọn ọ̀dọ́ náà àwọn èwe tí wọ́n káyàn mọ́lé àwọn olè. Àwọn náà try, wọ́n gbìyànjú, wọ́n bá náà lé. Ọlọ́run sì fi aṣẹ́gun wọn. Ọlọ́run fi yín ṣẹ́gun wọn. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Alhaji, ó yá, ìbéèrè wa ó pín sí ìpele 3. Àkórí ìjíròrò àkọ́kọ́ ó ní ṣe pẹ̀lú ẹ̀yin gẹ́gẹ́ bí bàbá ní ilé. Ìkejì ó ní ṣe pẹ̀lú ẹ̀yin gẹ́gẹ́ bí láńlọ́ọ̀dù ní àdúgbò. Ìkẹta ó ní ṣe pẹ̀lú gẹ́gẹ́ bí ẹ̀yin gẹ́gẹ́ bí aṣáájú ẹ̀sìn àti òǹwòye ní àdúgbò. Náà Alhaji, tá a bá ní á béèrè, àwọn wo ni òbí yín? Bàbá mi Karimo Ọláníyì Amao ní orúkọ bàbá mi. Èmi náà tí mò ń jẹ́ Amao, orúkọ bàbá mi mò ń jẹ́ yìí tí Alhaji Ekene lórúkọ mi. Àmọ́ tí mo kún bàbá mi ní jẹ́ bẹ́ẹ̀. Ìyá yín kọ́? Ìyá mi Aisatu Àbẹ̀bí ni ìyá mi. Ọmọ oko la wá o, àtàpátá dìde ni. A bẹ̀rẹ̀ iṣẹ́ pẹ̀lú ní Ògùnpa, àmìtàpáàtì. A dẹ̀ ṣe títí dé 1970 wọ́n kó wa padà dé géètì. Ok, ọ̀tọ̀ níbi tí ìsọpáàtì wà tẹ́lẹ̀. Ògùnpa ló wà tẹ́lẹ̀. Ìlàbà Òwò bẹ̀ láti ń ta páàtì tẹ́lẹ̀. Àti bẹ̀ láti kó wá sí géètì. Ní gbogbo prison yard ẹ̀pà ní ẹgbẹ́ orí ìgbín ní ẹgbẹ́ bẹ́ẹ̀ tó yẹ pé. Gbogbo tí prison yard wà sí ẹ̀pà níbẹ̀. Akọ̀wé kóòtù gbé bẹ́ẹ̀. Àwọn aṣẹ́yìn tí wọ́n gbé ládùúgbò bẹ̀. Ṣùgbọ́n a ní akitiyan lórí iṣẹ́ gan-an. Ṣé pé gbogbo tó bá ti dé bá wa àgbàpọ̀ lọ́n ló mọ̀. À ń lọ ọ̀nà, à ń lọ oníṣà, ayé ogun, à ń lọ rajà, à padà Ọlọ́run sì ń sọ wa, a sì ń padà délé. Iṣẹ́ páàtì iṣẹ́ dáadáa ni.
tí mo ń gbé èèyàn téèyàn bá ti lè fọkàn kan sí. Hmm. Adébẹ̀ ní bí 1963 62 a bẹ̀rẹ̀ iṣẹ́ títí à ń lọ nìsa lọ rajà wọ́n yẹ́yìn nígbà tí èdè 1967 65 àti rí nǹkan mú àti lọ ra ilẹ̀ ń Ṣàngó àti kọ́lé ilé ilé mẹ́jọ báyìí ní búlọ́ọ̀kù wọ́n ń ta símẹ́ǹtì ní èlò sílẹ̀ 11 11 shillings. ní ń ta símẹ́ǹtì ọkọ̀ yanrìn kan 3 naira ni ọkọ̀ òkúta láti fi foundation lé yẹn òkúta pọ́n 3 ni 3 pounds. wọ́n ń ta símẹ́ǹtì gangan sílẹ̀ 11 sílẹ̀ 10 eléwúro pẹ̀lú sílẹ̀ kan. Búàmù àti Elephant ni sìmẹ́ǹtì tó wà lọ́dún náà. So Búàmù ti wà ṣáájú Dangote. Ó ti wà ṣáájú Dangote. Búàmù wà lọ́dún náà ló sì jẹ́ pé Elephant náà wà. Elephant ńlá kan rà bóyá Búàmù wọn ṣe kò tó bí ó nípọn wọ́n lẹ̀ lẹ́nu wọn ọ̀ràn. Wọ́n rán Elephant lẹ́nu ni wọ́n á sọ pé rìbáàgẹ̀ wà làbá tó ń ra Búàmù àti títí Ọlọ́run yọ orí ilé àparí ilé àpólọ ọbẹ̀ 1970 71 mo ti gbà àwọn tẹ́nàntì sílé yẹn 1969 lára lẹ̀ àti kọ́lé 1970 àti kọ́lé àwọn tẹ́nàntì àwọn sọ́jà àwọn sójà ni a ń gbé ní ilé náà wọ́n san 3 naira. Odidi ọdún kan. 3 naira oṣù kan ní ìsọdún kan. Oṣù kan ní 3 naira. Oṣù kan 3 naira sílẹ̀ mẹ́wàá léwúrò 3 ni owó tá ń gbà lọ. Lẹ́yìn ìgbà náà ìdójìdé àwọn sọ́jà gbàdọ̀jì gbogbo adéyé gbogbo dáadáa tí wọ́n kálukú ra mọ́tò kéékèèké dáńsìn bíi 600 naira ni wọ́n rà. Odidi ọkọ̀. 600 ẹ̀gbọ́ ayé dàgbà náà kò dẹ̀ sí ẹnìkankan ní ọ̀dọ́ tí ń sáré pé túláàsì ní kí owó yóò àfẹni wọ́n ti gbàgbé kọ́ lọ́wọ́ sọ fún èèyàn náà ni. Kò sẹ́ni tí wọ́wọ́ bìrìbìrì ń jọ. Kò sẹ́ni tí wọ́wọ́ pa kò sí yahoo kò sí olè tọ́pọ̀ olè ti wà á ti pẹ́ o ṣùgbọ́n kò rí báyìí kọ̀ rampart gbé eléyìí Ọlọ́run dàpọ̀ mọ́ ìfẹ́ ẹ̀ṣọ́ wa ni. Àtún gbìyànjú àtúnkọ́lé ń bò mí náà ilé tí mo ti ẹ̀kọ́ ń bò mí lẹ́yìn ọdún táwọn wí láàrin oṣù 6 mo ti parí ilé yẹn. 6 months. Ó ṣe àmọ́ràn báyìí ní Texaco ń gbó dijọ́ 25 tá a kó débẹ̀ làwọn ò lè dé. Wọ́n pọ̀ mọ́tò 24 mọ̀tọ́ lọ́hùn jẹ́ mọ́tò 2.2 tí mo ra 19,000 tọ́tọ́ tí a rọ́bà wọ́n là ń gbé lọ mọ̀tọ́ lọ́hùn jẹ́ wọ́n gbé lọ. Téèyàn bá ti fowó dáadáa sí nǹkan kò ní ṣe lófò Ọlọ́run ṣàṣùà dilẹ̀ mọ́ òtá tó wá padà kó ń bẹ nígbà tá a rí pé ìbẹ̀rù ọkàn ó ti jáyà pé bóyá tó fẹ́ẹ̀ dé bóyá tó fẹ́ẹ̀ dé àbá tó wá kó padà ìdílé wa ń bí bá a ṣe gbèsè ayé ìrùn tó èdò ni adẹ̀ ń rí jẹ àrí mu àdúpẹ́ lọ́lọ́run a sì tó ń fi àfẹ́bí ti tọ́lọ́run ìlàkọjá tá a rí Ọlọ́run dàpọ̀ ṣàánú wa nínú ilé ìgbà ọ̀yá tó di 2002 ìyàwó mi Alájà Ìdáyà ó kú ẹ̀gbọ́ kò sí nǹkan tí mo nínú àbí mo máa bá lọ bọ̀tọ́ lọ́run ò padàdà àwọn àpáàrùn tí wọ́n ń ṣe wàásù. Níbi tí ìfẹ́ yẹn tó lágbára dé obìnrin dáadáa Ọlọ́run forí jìn bó ṣe mọ náà nu. Aláàjì nígbà tí ẹ wà ní Ìsọ̀pàt kẹ́ẹ̀tì ẹ̀ tó dé Ìsọ̀pàt gan ẹ ní ọdún 1962-63 lẹ bẹ̀rẹ̀ iṣẹ́ kíkọ́. La bẹ̀rẹ̀ 1963. Bó o ní iṣẹ́ kíkọ́ ṣe rọrùn sí ìgbà náà àti pé ẹ̀yin mélòó lẹ wà lọ́dọ̀ ọ̀gá yín gbà? Bí Ọlọ́run sì ṣe ń bẹ lẹ́yìn ààyè Ọlọ́run sì máa tẹ̀lé ní tiẹ̀. Mo ti fẹ́ kọ́ṣẹ́ páàtì tí wọ́n rán mi lọ bá àwọn kan tí wọ́n ní kò sáàyè lógún pamọ́ nínú ọgbà yẹn mọ́
ṣé èèyàn máa ń sọ pé wọn ò gbọ́mọṣẹ́ mọ́? wọ́n ní ọ̀gbọ́n wọn ṣẹ́ mọ́. Ah, máa mi wọ́n bá mi sọ̀rọ̀ nígbà tí wọ́n padà dábàá wa nítorí àtọ̀ oko níyà àwọn ọmọ oko làwa. Wọ́n mú mi lójú. Wọ́n ní ojú tí ìgbẹ́ kan wọ́n ní ọ̀sáyè mọ́ kò burú. Lọ́wọ́ sí. God so good. Ọ̀rẹ́ mi kan òun ti kọ́ṣẹ́. Bọ́lá bá ti rówó fún un láti fi bẹ̀rẹ̀ iṣẹ́. láti bẹ̀rẹ̀ iṣẹ́. Èmi ò kọ́ṣẹ́ pàtì. Ó ti wọ́n kàn fún mi ní ogún pọ́n àwọn ìyá àti bàbá mi. Mo bá mú wá bá ọ̀rẹ́ mi yẹn la bá bẹ̀rẹ̀ iṣẹ́. Wọ́n lò ní sàbí ilé. Ó tún lọ bí èké. Nígbà tí ọ̀dẹ̀ ilé kẹta èmi náà lọ. Ntọ́ra bọ̀ èmi náà rà á ń tà. Bí mo ṣe bẹ̀rẹ̀ òwò pàtì ní ìkọ́ṣẹ́. kì í pẹ́ dídì lọ kọ́ṣẹ́ nísàn-án. mo 20,000 wọ́ bẹ̀ mo sì dọ̀gá. Ọlọ́run sì ṣe mí lọ́gàá náà tó ìdòdó. Ọlọ́run má jẹ́ ó bàjẹ́. Àmín. Aláàjì, nígbà tí Ọlọ́run wá bá yín ṣe tẹ́ ẹ rẹ́sẹ̀ walẹ̀ lẹ́yìn náà ti bẹ̀rẹ̀ spare part ní títà, bó ló ṣe rọrùn sí nígbà tí àwọn ọmọọṣẹ́ ń dé? ṣé wọn ò mú palára kankan wá bá yín bíi tayé òde òní tí ọmọọṣẹ́ máa ń han ọ̀gá lè mọ̀? Rárá, mo ní ọmọọṣẹ́ tó 17 ń bi páàtì yẹn. 17. Àwọn ọmọ tí ń kọ́ṣẹ́ lọ́dọ̀ mi. Kò sí ìkankan tí ò gbọ́dọ̀ sí mi lẹ́nu. Nínú gbogbo wọn. N bá lọ báyìí, wọ́n ti tajà lẹ̀. Wọn ò ní jàǹbá mi. láì jẹ́ pé ẹ tún síbẹ̀. Gbogbo wọn pátápátá ni. Kì í ṣe pé ẹnìkan. Ọlọ́run dákun máa fi ìṣọ́ rẹ̀ sọ gbogbo wọn lónìí. Àmín. Now, Aláàjì, nígbà tí ẹ kúrò ní ilé ibi tẹ́ ẹ kọ́ ní ṣé Adex lẹ́pẹ́ àbí ní Texaco? Texaco. Now, nígbà tẹ́ ẹ kúrò ńbẹ̀ torí ìjayà àwọn alọ́kọ̀lógìkì tẹ́ ẹ wá dé ìyàn yìí. Aláàjì, oṣù 6 àkọ́kọ́ tẹ́ ẹ kọ́ lò ń bì bóò ló ti rí lára yín? Kì í ṣe pa pẹ́lọ̀ náà bí oṣù kan la lò. Bí oṣù kan bí ọgbọ̀njọ́ náà la lò lọ́run tàbí tí wọ́n dé. Tàbí ẹran ẹ̀ kò fi bí èsì dáwà lè máa gbé tàbí padà wá síbí. So a jẹ́ pé nígbà tí ẹ̀ ń ṣe ibẹ̀ ń lọ ibi náà ń lọ lọ. Wọ́n rìn kan lọ́wọ́ àti kọ́ ibi àti fi rẹ́ǹtì. A wá sọ fún àwọn èèyàn tí wọ́n nífẹ̀ẹ́ wa nínú àwọn tẹ́nàntì. Wọ́n ní a kó ẹrù wa papọ̀. Ni máa kọ́ ìkùlé yàrá 2 pálọ̀ kan láàrin ọjọ́ 15. Ọlọ́run parí ẹ̀. Bá a ṣe kó omi síbẹ̀ náà wọ́n à ń gbé bẹ́ẹ̀ títí tí àwọn tí wọ́n ń gbé náà lé tí wọ́n fi fààyè lẹ̀ pápá. Nígbà tí èsì pé àwa ní amọ̀mọ́ lé àwọn náà lọ wálé. Àwọn bá ń gbé náà fúláàtì lókè wọn. Kò sí mọ́ náà nù. Àmọ́ nígbà tí ẹ ṣẹ̀ṣẹ̀ dé oṣù 6 àkọ́kọ́ tẹ́ ẹ lò níbí bóò ló ṣe rí compared to 30 tẹ́ ẹ lò ní ibi tẹ́ ti wá? Ilé alálùbáríkà ńlé yìí. Ó ti gbogbo bàtà tá a gbé bẹ̀ gbogbo bàtà kúrò kò sí bàtà tí a ní ìtẹ́lọ́rùn. Ó ti ń sìn. Ìgbé àlàáfíà ni gbogbo àti tẹ́nàntì wọn àti láńlọ́ọ̀dù gbogbo ayé wọn gbígbé àlàáfíà ni. Èlò wọn 80 naira wọ́n rẹ̀tì ilé lọ́dún kan bí. Odidi flat? Fúláàtì 80 naira ni lọ́dún. 80 naira? Àbí 80,000? 80 naira. 80 naira ni. Kì í ṣe 80,000 àti jẹ́ 80 naira. Tíjà kan ni mo kọ́ gbà náà lé àríyá ọ̀rẹ́ mi náà ni. Nígbà òdebí náà la dọ̀rẹ́ ọmọ òṣù ni. Ẹni òsì láyé mọ́ lónìí. 80 naira lówó tó ń san ní fúláàtì wa bí. Ìgbà tó ń tóbi àwa kó sókè. Bá a ṣe ń sílẹ̀ gbogbo ọ̀rọ̀ òun débi pé a parí ẹ̀ka tó akẹ́kọ̀ọ́ wá sí fúláàtì kan láì tí ní wíńdò ẹ̀ àparí bá a ṣe mánéjì náà tí gbogbo ẹ̀ ṣe yanjú báyìí. Gbogbo tá a fi kọ́ ilé ìpapàtà nígbà tá a ṣàkáǹtì ní 57,000. Ẹ̀dùn Aláàjì. Gbogbo kò complete ilé. 4 flats. 74,000. 4 flats. Láti foundation. Wàláì. Tó fi dókè. Ọlọ́run 57,000 láì parí ẹ̀. 57,000. Aláàjì ilé ìmọ̀ tóbi. Ó ti nínú ìlú lára lẹ̀ 2,400 lára lẹ̀ gbogbo lẹ̀ 80 by 120 2,000
400. Oh, ayé 80/120 ni kì í ṣe oní 60. Plọ́ọ̀tì méjì ni bó ṣe rí 40/120 40/120 wọ́n lè tà fún wa ní 2,400 iye tààrà náà. So ó jẹ́ ìṣirò 112 lẹ́ra plot kọ̀ọ̀kan. ṣe 1 lára plọ́ọ̀tì kan but kì í ṣe pé àwọn gé plọ́ọ̀tì kan so wọ́n gé báyìí ni bó ṣe tóbi tó nù bí a ṣe ń gbé láyé ìgbà náà nù 1960. So one plot ìjọ rèé. One plot ìjọ ni. Aláàjì yóò mọ̀ lé ní 2 plot sí i. Ó tó 2 plot náà ni. Aláàjì 50/120 wọ́n ní ti. bẹ́ẹ̀ ni 80 ní báyìí 120 báyìí. 20 ní òòró 80 ní ìbú. Ó ní agbára. Aláàjì wọ́n ní 57,000 lẹ́kọ́ òdìdí ilé jẹ̀ràn. Ọlọ́run nígbà táwọn sàkáǹtì ó ṣeré náà. Pẹ̀lú fọlọ́. Now Aláàjì ní àárín ìgbà tí Ọlọ́run jẹ́ pé kí ìgbìyànjú yín kó papọ̀ mọ́ èròǹgbà Ọlọ́run táànú Ọlọ́run fi ń bá yín nídìí iṣẹ́ tẹ̀ ń ṣe. Nígbà tẹ́ kọ́kọ́ ilé àkọ́kọ́ yín èrò owó ló kọ́ sọ sí yín lọ́kàn tẹ́ fi wò pé ó mọ̀ sí yẹ kí n kọ́lé. Àbẹ́nìkan ni ó mí sí yín pé ó sì ilẹ̀ kan sì wà níbì kan o. Wọ́n sábà bí wọn Alhaji Rasaki Arólò ẹ̀gbọ́n mi ni a kàn gba oṣù lọ́wọ́ ara wa bí oṣù 11 ọdún kan jẹ́ gbà fún mi. Alhaji Rasaki Arólò ẹni ó jẹ́ bí ẹ̀gbọ́n fún mi nígbà tí mo dé sọ pátì. Èmi nílé tí mò ń gbé tó sọ̀sẹ̀ lè gbé mẹ́jọ lé bàbá mi lókè Àrẹ. Òkè Àrẹ. Wọ́n ti fún mi ní yàrá kan pálọ̀ kan. Alhaji wa gbà wọ́n ọmọ ẹjọ́ bá dé ó wà lẹ́ ọ̀rá lẹ̀ wọ́n bá ti ra lẹ̀ ní ìṣẹ́ bẹ́ẹ̀ náà ti lọ ra lẹ̀ £70 nù. £70 ni mo ra lẹ̀ ní Ṣàngó ní Sọ̀pákó Aláró Sọ̀pákó Gbàjọ. A sì kọ́lé láàrin bí oṣù 6 ọdún kan náà ti kọ́lé. Èlò kápẹ́ńtọ̀ gba èlò ńlẹ̀ sìmẹ́ǹtì táǹkà tẹ́ ẹ bá ra táǹkà ẹ̀rọ páànù ní páànù pé ọlọ́wọ́ báyìí. Páànù ọlọ́wọ́ jọ̀hún. Ogun àwẹ̀ tó nípọn. 450 ni. 450 naira. Wọ́n mẹ́rin àbọ̀. Ẹ̀dùn Aláàjì tọ́ọ̀nù kan. Páànù odidi. Ìdí kan. 450 naira. 450 ni wọ́n mẹ́rin àbọ̀. Dèdè páànù ọlọ́wọ́ báyìí. Láti lọ́yún táwọn ilé náà ló lára 17 naira per bundle lára di páànù tàbí kan lé. 17 naira. Ìdìmọ̀kànlélógún tí mo rà 350 ni. 21 bundles. Then 350. 350 naira 350 naira la fi rà. Gbogbo gíláàsì obscure tó ń bẹ lójú window sílé 7 sílé 5. Kọ́kọ́rọ́ ẹnu ọ̀nà 10 naira. Flush door àti ìlú èbó wọn ti kún ọ wá 10 naira. Gbogbo ẹ bá ṣe rà náà yàtọ̀ sí ayé ìsìn tí kó tó di pẹ̀ṣẹ̀ wá change ẹ̀ sí aluminium sí. Àṣẹ̀jẹ̀ ń change ẹ̀ ní ìsìn báyìí ní ìsìn. Àti flush window jọ̀hún. Union key. Téèyàn ọ̀rá fi kọ́ tó ní kíní kọ́kọ́rọ́ kan báyìí téèyàn ọ̀rá fi kọ́ bí eléyìí tó ṣe ẹmuga báyìí téèyàn fi kọ́ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni. Wọ́n lẹ́lẹ́rà ní 10 naira. 10 naira ni gangan gíláàsì ojú kìíní obscure. Obscure glass 7 naira 8 naira. Bá a ṣe ra nù ilẹ̀kùn wájú ilé flush door ni ó ti 10 naira wọ́n tà fún wa. Ilẹ̀kùn yàrá 10 naira ni. Kẹ́ni kọ́kọ́rọ́ union key original ní 10 naira ni. Bí ó ṣe rí nù. Àti nǹkan ṣe ṣíìpù ń jọ òun. Bọ́lọ̀ ń ṣe fẹ́ ni. Ayé mọ̀ ti dorí kodò kọ́lọ̀ ń dàpọ̀ bá ní tájì ni. Aláàjì ṣe hàn pé àwa ọmọ ayé òde òní ṣe àpẹẹrẹ ká bẹ̀yìn àgbàlagbà ìjà. Ní kíni. Kẹ́ni díẹ̀ o. Ṣé ẹ ṣe pé ẹ ti jẹ ayé tó yẹ káwa jẹ gbádùn tó yẹ káwa gba ẹ ti gbádùn yẹn ń gbà yẹn Aláàjì o. Kò rí bẹ́ẹ̀. Bó ló ṣe wá rí. Kò rí bẹ́ẹ̀. Ayé ìka rọrùn bẹ́ẹ̀ ṣe ń sọ ìjọ. Ìka rọrùn ìjọ ni ó di àwọn adarí wa àwọn aṣíwájú wa náà ní wọ́n kó gbogbo ẹ̀ dé ní wọ́n kó bá wa. Nígbà tí wọ́n dé náà ní gbogbo ẹ̀ dé rí báyìí. Now Aláàjì nígbà wá dé àdúgbò yìí tí Ọlọ́run pé kí gbogbo ohun tẹ́ ń ṣe kó tún máa rọrùn sí kó máa tẹ̀síwájú sí ṣé nígbà tí àwọn ọmọ ń dàgbà bọ̀
ṣé kò sí ìpèníjà kankan tó ti ọ̀dọ̀ àwọn ọmọ jáde pé lágbájá ni o tàmẹ̀dò ni o, ṣé ò sí at any time? Ọlọ́run ò pè ká rí wàhálà lórí ọmọ. Hmm. Ọlọ́run ò pè ká rí wàhálà lórí àwọn ọmọ wa. Gbogbo àwọn ọmọ wa náà ìlú là ń sanwó skul. Ó jẹ́ àti ẹ̀mọ̀ pa àrùn ọmọ ní ṣùgbọ́n nígbà náà táyì tó ń ṣe mẹ́ẹ̀mọ́. Èló ni owó higher institution, èló lówó wáyéèkì, gbogbo tí wọ́n gbó ẹ̀ dàbí mẹ́wọ́ tó dàbí ọ̀ràn nísìn, èló ní gbogbo ìjọ́un. Ọlọ́run ṣàánú Nàìjíríà ni ó ṣàánú àwọn tá a wà bẹ́ẹ̀ náà. Ọlọ́run jẹ́ agúnlẹ̀ ayọ̀. Now, Alhaji, ẹ̀yin gẹ́gẹ́ bí aṣáájú ẹ̀sìn, tá a bá ní àwò lọ ṣàṣàṣà, Alhaji mọ́ṣáláṣí mọ̀ ń bẹ nínú compound yín. Lóògùn Ọlọ́run mọ́ṣáláṣí wọn bẹ́ẹ̀ o. Bó ni ẹ ṣe tó fi jẹ́ pé ẹ fi ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá ẹ fi gba ti tọlọ́run àti iṣẹ́ rẹ̀? Bọ́lọ́run ṣe mọ̀ sínú nígbà tí a wà léwe, tó ń lé pé mo wà léwe ni ìyàwó mi gangan náà kú. Nígbà tí ìyàwó mi kú, lọ́lọ́run pé kí mọ́ṣáláṣí ó jáde, mi sọrí rẹ̀ ni pé Alhaja Ìdáyà Mosque, torí ìjọ́ tó lọ Mọ́kà tó dé báyìí, ìjọ́ tó ti Mọ́kà dé náà ló kú. Kò sì gbá àárẹ̀ dé, bọ́lọ́run ṣe fẹ́ ni. Torí ìdí náà tí mọ́ṣáláṣí bù wá láti gbà náà àtòrí ìkànsì kan lọ́lọ́run lèmi náà ti jẹ inú mọ́ṣáláṣí ni màmá retí àti kírun ni. Kò sí nǹkan tí mo tó ń retí wà náà ìrìn kọjá kí wọ́n gbìgbì òde kí n kí bí a bá dẹ̀ ti ń kírun déédéé kò tí tó ń ṣe gbogbo wa rẹ̀ ó máa dáa sí ni. Bí a bá ti ń ṣe ẹ̀sìn déédéé tí ò fi gbá kan bọ̀ kan nú lórí ẹ̀, tí ò pa Ọlọ́run méjì, Ọlọ́run pé méjì, ẹyọ kan ṣoṣo lọ́lọ́run ọba. Kò jẹ́ tí ò bí ọ̀bọ̀lógún lọ́kè ti pé orogún, tí ọmọ ṣẹbọ ọ̀rọ̀ rẹ̀ Ọlọ́run ní irú rẹ̀ ó tó yan wájú òun Ọlọ́run. A ṣe nígbàgbọ́ náà nù tí wọ́n sáré sí ìwúnú ilé. Nínú tí Alhaja. Nínú tí Alhaja Ìdáyà. Now, Alhaji, ìṣí méjì èèyàn ló wà ní inú ẹ̀sìn. Ìṣí àkọ́kọ́ òun ni àwọn tó jẹ́ pé nígbà tí àgbà ń dé bọ̀ tàbí tán rí àmì wò nínú ayé, òun náà wá di olùjọ́sìn fọ́lọ́run ní ti pàtíkùkù pé tọ́ Ọlọ́run mo juwọ́ ju sẹ́lẹ̀ fún ọ. Ìṣí ẹ̀kejì òun ni àwọn tó jẹ́ pé láti ilẹ̀ pẹ̀pẹ̀ olùjọ́sìn fọ́lọ́run ni wọ́n. Èwo lẹ̀yin fall sí nínú kàtígórì méjèèjì? Ẹ̀dá ò lè rìn kò rí ọmọ mi. Gbogbo wa náà la ṣe wé. Níwọ̀n bá a sì parí dàmbẹ̀. Age of 33 ní báyìí mo ti lọ Mọ́kà. 33 years. 1977. Mo ti lọ Mọ́kà. Èèyàn ò sì ní lọ Mọ́kà nítorí Ọlọ́run kó dé kó tó máa mu tí káàkiri ayé kó máa lo hòtẹ́ẹ̀lì kó máa àtìgbà náà lọ́lọ́run ti di àwọn bẹ́ẹ̀ ni. Age of 33. Gbogbo tá a bá ṣe sẹ́yìn ojú níbẹ̀ lọ mo túbá. Ẹ̀yin tètè gbà fún Ọlọ́run. Mo tètè gbà fún Ọlọ́run. Now, Alhaji, lẹ́yìn yùn tá a bá wo ọ̀rọ̀ ẹ̀sìn láyé òde òní, a rí mọ̀ pé n tí ẹ̀sìn ń dálẹ̀, ìjàngbọ̀n tí ẹ̀sìn ń dálẹ̀ láyé òde òní kò mọ̀ ń bà. Kódà a lè fẹ́ sọ pé ìjàngbọ̀n tí ẹ̀sìn ń dálẹ̀ láyé òde òní ó fẹ́ kó bí ìdá 50 nínú ìdá 100 wàhálà tí ń ṣẹlẹ̀ lórílẹ̀ ayé lónìí. Alhaji, ojú wo ni ẹ̀yin fi wo àwọn katakítí nípa ọ̀rọ̀ ẹ̀sìn dé? Katakítí ẹ̀sìn tọ́jú pàápàá ó ti nígbà tí àwọn kan sọ tí wọ́n ní ọ̀rọ̀ lọ́wọ́ ẹni tí ó là. Àtayé yìí ló yẹ àti mẹ́ni tí ó là. Látayé yìí. Látayé nígbà tí iṣẹ́ èèyàn bá dáa tí èèyàn rú rè kó lọ jẹ́ ọ̀sọ̀ rẹ̀ lókù. Tí èèyàn bá ń kírun tó jẹ́ mùsùlùmí déédéé
kì í ṣe pé kí àwọn kìrìsìtẹ́nì náà máa ṣe nǹkan kọ́ ọmọ bọ́n ṣe Hmm. ó lè bọ́n ṣe ó ti ó lè bọ́n ṣọ̀rẹ́ bí wọ́n bá ń lọ ilé àná wọn a lè bọ́n lọ bí wọ́n bá wà ní ilé wa kò sí ní tó bàjẹ́ nígbà tí ọba ti gbérí ara wa Hmm. kí kìrìsìtẹ́nì náà wá wà ní ilé mùsùlùmí kó wá bẹ̀rẹ̀ sí mọ́ láago ní ìdájí eléyàn èmi ò faramọ́ ń tèmi Hmm. ọ̀dùn gbogbo ohun tí ó yòókù apáta kò sí tí a lè bára a ṣe àwọn alákatakítí ẹ̀sìn náà ni wọ́n mọ̀ sọ pé túláàsì àwọn ọ̀fẹ́ nìkan ọlọ́run gangan sọ pé a mọ̀ bára wa ṣe Hmm. ó ṣe mọ́ ni. Àwọn aláàjì nínú àwọn ilé yín gbogbo ǹjẹ́ ẹ ń gba Christian àbí ẹlẹ́sìn míì sínú ilé yàtọ̀ sí mùsùlùmí? a máa gba Christian sínú ilé a máa gba Muslim ọmọ sábà nífẹ̀ẹ́ pé kí n gbà ọ̀tọ́ bá yẹ pé kìrìsìtẹ́nì náà lọ wá tí mo dẹ̀ ti sọ fún pé àwọn tí mo fẹ́ nì tó sì bá mi fẹ́ àjọ máa gbé ni wọ́n gbà mọ́. Now aláàjì ẹ̀yin gẹ́gẹ́ bí aṣáájú ẹ̀sìn ojú wo tàbí ìyàwó lẹ́kọ̀ọ́ sí pé bóyá aláǹkóyàwó jọ. kì í ṣe pé èèyàn lè kóyàwó jọ téèyàn bá ti láàyè ẹ̀ téèyàn bá ti ní ààyè ẹ̀. tó lè ṣẹ̀tọ́ láàrin wọn tó bá jẹ́ pé ọkàn nípa rẹ̀ ká tó lè fẹ́ ọlọ́run bínú sí i wọ́n yẹ pé méjì lágbára rẹ̀ ká tó ní mọ́ sòkè sódò láàrin wọn ọlọ́run tó wá rí jẹ́ pé mẹ́rin lọ́lọ́run yóò dá fún mùsùlùmí láti fẹ́ òtúbọ̀ wá rí pé yọkan bí mo ṣe ń bọ́ sọ̀rọ̀ ní ìṣẹ́ yọkan ìyàwó tó ń bẹ lé mi wọn ò pè méjì látọ̀dọ̀ tí àlàjá mi ti kú ní ìfẹ́ lónìí ìmọ̀ lẹ́yìn ilé tí a sì ti fẹ́ kó tó rí kọ́làjà gangan ó ṣe ń gbà àkóyàwó jọ ẹni ọlọ́run bá ti kádàrá pé bí ó ṣe lò ìgbésí ayé ti ẹnu yàtọ̀ sí kí nǹkan tó wá dàbí dídà yìí táwọn èèyàn kálukú fẹ́ bí wọn méjì ní àbá bí wọn mẹ́ta ní ìsìn mẹ́rin ti agbára ọlọ́run ní sì tọ́jú èèyàn ọlọ́run ní tọ́jú ẹ̀dá tí n bá mẹ́nu lọ bí ìgbà tí mo fẹ́ fẹ́yàwó I was 19-20 years ìgbà mo fẹ́yàwó alákọ̀ọ́fẹ́ ẹ̀gbọ́n mi tí mò ń gbọ́dọ̀ rẹ̀ pè mí ní aláàjì ní àjẹkínì ní sáà náà bá bọ̀ jẹ àwọn ò ní ìbọn ta o àwọn ò lè bọ́ bọ́yàwó rẹ o torí kò sí nǹkan kan bẹ́ẹ̀ sáká wù mí ni ìyá mi sì ní fẹ́yàwó ẹ má wọrí bá mi lórí ń fẹ́ lórí a bá lọ fẹ́yàwó ìyàwó dé wà láì gbà tí ètò oṣù mẹ́fà oṣù méje mẹ́jọ nínú ilé bọ̀dá mi mò ń gbé ó ti ń sọ pé lọ gba ọbẹ̀ alọ́dọ̀ yẹ̀kínní adìẹ tí mo rà sílẹ̀ mi jí ní tọrọ ní àti òtòrùkó bẹ́sẹ̀ bí ọ̀gán rẹ̀ ó ṣe rí sílẹ̀ mi ọ̀kan àbọ̀ màá lọ abá màá ra pala 1 and 6 téèyàn bá tilẹ̀ báyìí déédéé bàrá àdínní ọ̀gá tó owó yẹn kéré pa ní téèdò ní àlówó ṣùgbọ́n àrísìkí yẹn ń wọlé wẹ́rẹ́wẹ́rẹ́ àṣírí dẹ̀ ń bò ló yẹ mọ̀ pé èèyàn ò lè ti torí òsì púpọ̀ òun ò ní fẹ́yàwó èèyàn ò lè torí òsì púpọ̀ òun ní bímọ nígbà tá a bí wọn bá tá a bí ó jẹ́ ìfẹ́ lọ́lọ́ bá ní tọ́jú ẹ̀ ìgbà tí ìyàwó náà kì í sí ìyàwó kan mo ní ìyàwó mi tó mẹ́ta tálàjà wà ọmọbìnrin kan ìyáálé mi ìyá àwọn Kazeem náà wà pẹ̀lú ẹni àjọ wà náà lé pẹ̀lú ọlọ́run àsìkò tó ń kálukú ọ̀yà ń kálukú lọ bí kàlájà nìkan lọ́dọ̀ nígbà yẹn èèyàn lè kóyàwó jọ tó bá ti ráàyè ẹ̀ tó sì lè ṣe déédéé tí ò bá ti á lè ṣe déédéé ọlọ́run lọ́wọ́ sí tó bá lè mú ìnira bá ọmọlàkejì ọlọ́run lọ́wọ́ sí. aláàjì mo wá tún wò ó lọ ṣàṣàṣà pé tá a bá sọ̀rọ̀ nípa ẹ̀sìn Islam ọ̀pọ̀ àwọn èèyàn láwọn ọmọ ayé òde òní látàrí gbọ́ ìsọ̀yìí wọ́n gbé ìmọ̀le ni ṣé lóòótọ́ ni
ẹ̀sìn Islam jẹ́ ẹ̀sìn ìmọ̀le bí àwọn kan ṣe é wí. ẹ̀sìn àlàáfíà lẹ̀sìn mùsùlùmí o, ẹ̀sìn àlàáfíà òdi Ọlọ́run gbọ́n tipátipá kò ìrun yẹn tí Ọlọ́run ṣe túláàsì òdi kò tí ì pọ̀ jù tí wọ́n bá bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn náà àwọn mùsùlùmí tí wọ́n bá sọ iye ìgbà tí wọ́n ní ká máa kírun lójúmọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí wọ́n á tó sọ di 5 5 lójúmọ́ kò sí kan tó gbà ṣẹ́jú 10 nínú 24 hours tá a ní lójúmọ́ ẹ̀rí bó yẹ ká mú tọ́lọ́run lọ́kùnkúndùn kó kálukú máa ṣe tọ́lọ́run téèyàn bá láàyè àti ìlú ìṣẹ́jú 5 mọ́ṣáláṣí ó ti kírun ó ti jáde ó ti bọ́nà ibiṣẹ́ lọ ẹ wò bí mọ́ṣáláṣí ṣe ń joro àbá fẹ́ kírun èèyàn bíi 5 èèyàn bíi 6 ní gbogbo bí ní àgbáríjọ àwọn èèyàn téèyàn pọ̀ sí àbí kó kálukú mójútó ẹ̀sìn rẹ̀ àti ìwà rẹ̀ tọ́lọ́run nílò nínú ìgbésí ayé ọmọnìyàn ni. Alhaji, ẹ̀yin gẹ́gẹ́ bí òǹwòye ní àwùjọ, ìyàwó ni ẹ̀yin kọ sí bó ti jẹ́ pé àwùjọ ẹ̀sìn ń joro, ilé ìgbafẹ́ ń fẹ̀ sí i. Ojú wo ni ẹ̀yin fi wò ó? Ìyàwó lẹ kọ sí i. Kò sí àdéhùn lè kọ sí kọjá kéèyàn sàmọ́nú ara rẹ̀ kó o sì mọ̀ pé èèyàn ṣẹ̀sìn ẹni tí ọ̀rọ̀ fẹ́ gbọ́ kò ṣẹ̀sìn kò sì ń ṣe tọ́lọ́run àánú o kò sì máa bẹ̀ wá kírun o èèyàn ò ní máa kírun wá mọ̀ retí pé níbi tí wọ́n ti mọ ọtí bíyàbíyà lọ́wọ́ mọ̀ lọ jókòó sí ìrọ̀lẹ́ ọtí bíyàbíyà bíyàbíyà ni wọ́n mọ̀ lọ gbatẹ́gùn kò sàtẹ́gùn téèyàn fẹ́ gbà ń bẹ kò sí nǹkan téèyàn fẹ́ mú wọ ọbẹ̀ ju kéèyàn ò jẹ́ olùjọsìn Ọlọ́run ọba lọ Ọlọ́run ló rán wa láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ pé tẹ́ ẹ bá ti dáyé o ẹ̀yin èèyàn àti àlùjànnú náà ẹ máa sin ni o ẹ kóra yín jọ ẹ pọ̀ níye tẹ́ ẹ bá wá pè ní tẹ́ ẹ rí hàn pé bẹ́ẹ̀ bá ṣe méjì ẹnìkan dúndú mọ́ ẹnìkan dúndú dàda ní ẹgbẹ́ ọ̀run dúró fọ́lọ́ òun ló wọ́n gbà ó kò sí nǹkan tó ń bẹ́ẹ̀ kọjá kéèyàn ṣáàjò ní olùjọsìn fọlọ́run ọba Ọlọ́run gbàdúrà wa. Àmín. Aláàjì, tá a bá ń sọ̀rọ̀ nípa fàájì pé èèyàn ń ṣe fàájì láyé òde òní ní tí àwọn èèyàn kà kún fàájì nìkan ni pé ká bu nǹkan mu òun nìkan ni ọ̀pọ̀lọpọ̀ kà sí fàájì. Ǹjẹ́ ẹ̀yin bàbá wa ǹjẹ́ ó ní àwọn nǹkan tí ẹ lè bá wa ṣe ní àpèjúwe bíi tí fàájì gangan jẹ́? Mi ò mọ fàájì kan téèyàn lè ṣe torí mi ò mọ tí rí. Bẹ́ẹ̀ ti wà yìí. Tí n bá nígbà tá a wà léwe tí mò ń wí mo ti ra mọ́tò 1973 mo ti ń gun mọ́tò. 1973 lẹ ti ń gun mọ́tò bọ̀. Èmi ni màá kó àwọn ọ̀rẹ́ mi tí wọ́n ti màá dẹ̀ rà fún wọn ó ṣe ìná mu ó ṣe ń wé mú ó ṣe tá a bá lọ báyìí tí táyà ọkọ̀ bá fọ́ á kàn máa tì í mọ́ ni èlò láàrin 500 tíìbù fílẹ̀ 5 50 kọ́bọ̀. 50 kọ́bọ̀ sílẹ̀ mú tíìbù nù táyà ayé dá pọ̀ jọ Ọlọ́run dákun ó jẹ́ kí káàná ò jèrè ń bẹ̀. Aláàjì, a wò ó ní ayé òde òní a rí pé láàrin àwọn ọ̀dọ́ ní tó wọ́pọ̀ jù ó ní ọlá yàjóyàjó àti owó bìrìbìrì. Aláàjì, kí gan-an ní ń fà á tó fi jẹ́ pé àwọn ọ̀dọ́ ń ṣíjú sí àti ní ọlá yàjóyàjó àti owó bìrìbìrì? Social media ń fà á ní à ń wò ní orí tẹlifíṣàn kò sí ní tá à ń wò lónà kankan bí kankan jọ bí a fẹ́ wo eré bọ́ọ̀lù báyìí àwọn tí ò tilé báyìí nílé olówó tí wọ́n máa wo bọ́ọ̀lù wọ́n pọ̀ báyìí ní ìsìn bọ́ wa ti mú fóònù lọ́mọ wò bẹ́ẹ̀ lọ́mọ wo obìnrin tí ò wọṣọ bẹ́ẹ̀ náà kò sí lọ́mọ wò òkú wò àwọn tí wọ́n wò òkú wò náà yẹn rí ìrìkúrì wo ìyàwó ni ìwọ ẹ̀yìn àwọn ọmọ tí ń jẹ́ bẹ́ẹ̀ ń gbà láyé tí a
ìgbà tó lọ́n sì gbèdé náà nù ó ti ń ó ń kálukú sọ̀rọ̀ ẹ̀ ni. Aláàjì, mo rántí pé ní àwọn àyè kan lọ́dún kan tó ti pẹ́, lára ibi tí a mọ̀ pé tá a mọ̀ wọ́ wá pé a fẹ́ lọ wo bọ́ọ̀lù, ibi ìjẹ́ kan bẹ̀ tára wa wo bọ́ọ̀lù Nations Cup ní o World Cup ní o, èèyàn yìí ń wà lára rẹ̀. àtàn jẹnẹrétọ̀ àtàn tẹlifíṣàn Bẹ́ẹ̀ni, àwọn yóò wò. àmọ́ Aláàjì láyé òde òní pé à ń bára wa ṣe nǹkan, pé à ń gbà fún ẹnìkan pé Ọlọ́run kẹ́ ẹni ẹja wà lábẹ́ rẹ̀ ká forí balẹ̀ ká lọ gbádùn lọ́dọ̀ rẹ̀. Aláàjì, kò mọ̀ wọ́pọ̀ láyé òde òní, kí ló ṣẹlẹ̀? Ọlọ́run ni gbogbo tó bá ti ṣẹlẹ̀ tẹ́dá wa ti gbà pé Ọlọ́run ni Ọlọ́run ló dé. Ọlọ́run mọ́ tàn wá jẹ lóko Ọlọ́run ló dé. Aláàjì, lára ìbéèrè tí ń fi mọ káàdì ẹ̀ ńlẹ̀ ní ayé òde òní, pé aláàrùn ṣáájò kò wá wọ́pọ̀ láàrin àwọn ọ̀dọ́ pé a fẹ́ jà kẹ́nìkan má mú mi kí n lè lówó kí n lè ṣe kìnìkan, ó wá pọ̀ gan láàrin àwọn ọ̀dọ́ láyé òde òní ju tàtẹ̀yìnwá lọ. Ṣé bẹ́ẹ̀ ló ṣe wà nígbà tí yín náà? tí ẹ bá ní tàn wọn bẹ́ńjọ náà táwọn èèyàn máa ń sòkà àjàkadì, èèyàn máa ń sòkà kí onígbà tí èèyàn bá ti gbà fọ́lọ́run gbogbo ẹ̀ lèèyàn padà ní ọ̀parí dà ńbẹ̀, kò síbi tí sì ò sí. tí n bá ní ìròyìn ara mi fún ọ dáadáa, èmi gangan tó ń wo ọmọ líle ni mí. níjọ́ ni o nígbà tí a wà skul kò sẹ́gbẹ́ mi tó lè mú mi, kò sí ní gbogbo iléèwé wa. Iléèwé wo lẹ lọ, Aláàjì? Nawaruddin School Onígbẹ̀ndé kò wà nílẹ̀ Lábáwá. tíṣà abẹ sí láìkí mi àti mi ṣe jọmọ líle náà tó, tí a bá ń lọ skul tí a bá ń lọ ilé níjọ́ Friday èmi wọn kò sùkúù lè lọ. kí n ṣe jáde fún gbogbo wọn pé wọn kálukọ wọn lọ ilé ẹ kò síbi tí ṣe ò sí o. nígbà tá a wà lọ́mọdé kò kọ̀gbẹ́nu tán bàbá ni a máa sọ. wọ́n dá ìjà alẹ́ ní Kútọ̀nù ńjọ́ kan nídìí ìrókò, a lọ gbé mọ́tò kan bẹ̀ ni mọ́tò yẹn jáàmù sí Volvo ni ó jáàmù sí Ìdíròkò, wọ́n wá jẹ́ pé ẹni tó tà fún wa òun náà bá a lọ. àwa lára táyà tá a kó sí tọkọlẹ àti kó sí tán afẹ́mọ́ làwọn táàgbèdè wọn bá jáde wá. ìwọ́kọ̀ ìyá ń kálukú sì máa ń gbìyànjú fún ó ti ń sìn pé a ti parí dà bẹ́ẹ̀ a sì ti tọrọ túbá ọ̀nà ọgbà túbá wa. òkà tí a bá fi sọ́wọ́ báyìí tá a bá fọ́kọ́ lélẹ̀ déédéé ilé epo Yèdíjì lábàrá wa bí èmi ṣe kúrò láàrin wọn nù. láti Kútọ̀nù láti Ìdíròkò. láti Ìdíròkò ilé dé ibi sílé epo Yèdíjì bí ọba tí ètò gáràjì mọ́ ń lọ tí ń ti wọkọ̀ ń gbọ́ di bí ijọ́ kẹtàdínlógún tí wọ́n ti fi àwọn ní wọ́n dé èmi ti kúrò láàrin. after 17 days lẹ́yìn ti kúrò. èmi ti kúrò láàrin tó dé. ìyá kálukú ni wọ́n gbìyànjú ẹ̀kan mú bí wẹ́yìn nígbà tá a ti rí di òdòdó a kó gbogbo ẹ̀ dànù ni. èmi ò sí nǹkan kan tó gbọ́rọ̀ lọ́nà lọ́kàn àti báyìí gbogbo ẹ̀ àwa ń ti afẹ́fẹ́ yàwó tí wọ́n lọ ilé alájò sọ́dà mi ọ̀bá ni béèrè ìṣírí. béèrè sí rí pé sọ́mọ ìdá àbí ìdá. afẹ́ kọ́lé àwa lọ wò lórí pé ẹ bá mi wò ìṣẹ̀lẹ̀ ẹnu tó rárá o
gbogbo ohun tí n bá fẹ́ ṣe pátápátá nígbà mo ti lọ́kàn pé tọ́lọ́run ni Ọlọ́run sì bá mi ṣàìsí ń dáa ni òyìnbó ṣe mọ́ nu àtìgbà tẹ́ ẹ ti gbà fún Ọlọ́run mo ti gbà fọ́lọ́run òun ló jẹ́ pé gbogbo ohun tẹ́ bá ti dáwọ́lé báyìí orí máa dáa ni. láì béèrè sí kankan àti láì ní ká fàbà yín ṣe yín sí ara. tí n bá sọ tí n bá sọ pé mo fẹ́ ra mọ́tò báyìí ni tó ń wù mí lọ́kàn tó wà lọ́kàn mi lò nínú ọdún tí ń bọ̀ Ọlọ́run ó sì ṣe é nígbà tó yẹ pé ìbẹ̀ lọ́kàn kan sí tèmi náà wà owó tí n bá rí ibẹ̀ náà máa máa dájọ́ sí títí yóò sì pé kéèyàn gbà fọ́lọ́run ẹ̀sìn mi o kéèyàn bá ti gbà fọ́lọ́run gbogbo téèyàn bá ń dọ́lé ní ọmọdà. náà Alhaji tá a bá ní àwò lọ lára àwọn ọjọ́ tó oríṣiríṣi kò ní ṣaláìsí ọjọ́ kan tó gbà máa wò pé Ọlọ́run dákun jọ̀ọ́ mọ́ jẹ́ n ríru ọjọ́ báyìí mọ́ ǹjẹ́ ẹ bá wa ṣe àmẹ́nubà àwọn ọjọ́ tó jẹ́ pé ẹ gbàdúrà kírú ẹ̀ tún dé bá yín mọ́. ọjọ́ tíyàwó mi kú gbàdúrà kírú ọjọ́ márùn-ún báyìí mi jẹun mo rò pé láńká wá pé má kú báyìí mọ́ ni mo ò ní sin àpapọ̀ o nígbà tí wọ́n máa rí wájú mi sì lè rí mọ́ ó ti lọ́ńtì ẹnu torí mo gbà pé bó lọ dúró dè mí kò rí bá o èmi náà bá gbà fọ́lọ́run máa ń jẹun béèyàn jẹun ebi ọ̀pá yóò di mìíràn náà tí ó dá láàárẹ̀ ni. so láàrin ọjọ́ márùn-ún. tí mi jẹun tí lọ́dí àlàjáde jáde láyé bó ṣe rí náà nìyẹn ìjọ tí inú ìgbésí ayé ọmọnìyàn tí mo ti ń bá bọ̀ ìjọ tí ìyàwó mi kú lọ́jọ́ tó burú pátápátá. kódà ẹ ti sọ nípa ọjọ́ tí ó burú jù níjọ́ tí Alhaji tí wọ́n jẹ́ pé Ọlọ́run ni Alhaja Alhaji ìjọ wo nínú yín dúdú lára àwọn ọjọ́ tó jẹ́ pé Ọlọ́run ṣé mi rèé. lẹ́yìn ìgbà yẹn gbogbo ìgbésí ayé mi kò sí tọ́lọ́run fi dọ̀bẹ̀ nú lẹ́yìn tí kú Alhaja wọ́n fẹ́ jẹun ní ọmọ ni ọmọ mi Ọlọ́run pé kí n ní ẹ̀bùn ẹ̀yìn kan lórí wọn gbogbo nǹkan ń lọ pẹ̀lú ètò ni. ìjọ tí mo lè sọ fún ọ pé náà mi dọ́jú láyé bí irú ẹ̀ sí irú bẹ́ẹ̀ sí pọ̀ jọmọ ara rẹ̀ lé náà mi dán ní 1969 ẹ̀sùn 70 lára rẹ̀ orílẹ̀-èdè lé láàádọ́ta ọdún rẹ̀ ní ìsìn láti kan. ilé ti lé ní 50 years báyìí. ọ̀nà ọ̀pọ̀ ní bọ́lọ̀. Alhaji níjọ́ tí wọ́n kọ́ kí yín kó ewu láyé tẹ́ ẹ bí àkọ́bí yín bóò ló ṣe rí lára yín. ẹ̀nà mi dùn gan ni o ẹ̀nà mi dùn gan. Alhaji a dúpẹ́ fún àǹfààní tẹ́ fún wa a dúpẹ́ fún ìlanilọ́yẹ̀ tí ẹ fún wa bákan náà pé gbogbo ohun tẹ́yìn bá fẹ́ mọ̀ ṣe láyé ojú ọ̀nà tọ́lọ̀ ni kéèyàn máa ṣe sí kí èèyàn ní ẹ̀mí ìgbà fún sí Ọlọ́run pé Ọlọ́run ìwọ nìkan ni mo gbà fún ọ a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. ní ìkádìí ọ̀rọ̀ mi Alhaji nígbà tí ẹ fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ìyẹn iṣẹ́ spare part ẹ ní pé àwọn pẹ́rẹ́ǹtì yín ló fún yín ní 20 naira 20 pounds pé kẹ́ ẹ fi bẹ̀rẹ̀ ṣé ẹ bówó lé ni àbí wọ́n gbìyànjú pọ̀. wọ́n jọ gbìyànjú pọ̀ ni ọmọ oko lèmi. ibo lóko yín Alhaji. Àkùfò. òjò Ìkúfò ọ̀dá. Àkùfò lóko wa. ṣé ní Apáńpá ni àbí lọ́nwọ́ ẹ̀ àbálájàta. ọ̀kàrẹ̀ ìwọ náà ti ẹ̀mí rí ọ̀nà oko wa. mo mọ díẹ̀ ń bẹ̀. ọ̀nà sáìdì ọ̀nà Ìdíyá báyìí lóko ọjà. Ìdíyá ẹgbẹ́ kejì níbi tí transformer wà báyìí. ọ̀kàrẹ̀ lábọ̀ ògbèdè Ìdòwú. ó ń gbèdé Ìdòwú. àbọ̀ méjèèjì papọ̀ ni. àbọ̀ ọ̀dọ́ Abẹ́gúnrìn Adégbólú
àbí gbèǹde èèyàn máa pọn bá wọn. Hmm. Èèyàn kan yà èèyàn ń lọ lọ́nà alájàtà tó kàn yà sí ọ̀nà àbáwá ni. Ojú wa sì máa rí kéèyàn tó jẹ́ èèyàn o. Hmm. Èmi tó ń wò yìí o, mo ti ṣẹ́gi tàrí Eh? lóòdù búrẹ́dì tí mo tà sílẹ̀ mẹ́wàá níjọ́ tí gbogbo àkókò tí mo wá gbé lóko màmá mi lọ rà dá fún mi. Mo máa ń gé lóko wa bàbá mi mo dìjọ mo ti pọnmi tàrí Aláàjì. ní òkè àgàlà lókè àgàlà ní bọ́dà mi yẹn kọ́lé sí ní ìgbé táwà Báwa store. ìgbẹ̀dẹ̀ kọ́lé sí. Ẹnìkan wá fẹ́ kọ́lé nínú ara àwọn láńlọ́ọ̀dù rẹ̀ alágbàpọ̀ omi tí wọ́n pè tó bá ti pọn garawa kan wọ́n sọ garawa lẹ́nu tó tá bá ti kúrò ní báwà níbi ojú odò rándà room láti pọnmi. Àkọ́kọ́ òkè kan wáyà gbọ́ a máa gun òkè mọ̀ títí mo sì pẹ́ mọ́kàndínlógójì 1906. Irọ́ ẹ̀mọ́kàndínlógójì. 39. Mọ̀ pọn ọ̀sẹ̀ sílẹ̀ mọ́kàndínlógún àbọ̀ sílẹ̀ kan rìn báyìí mọ́kàndínlógún nígbà tí àwọn èèyàn sọ wọn làwọn ò lè fún lówó ti pọ̀ jù. Màmá mi tí mo sì wà lọ́dọ̀ wọn tí wọ́n jẹ́ ọmọ ọlọ́pọ̀lé màmá yẹn wọ́n lú èsì àwọn ọmọ wà lórí awọ ni máa sunkún lọ bá wọn. Mo rí tí mo rí àwọn ilé wọn fẹ́ lọ mo sì gbé mo láàyè láti orí bẹ̀lẹ̀ mi gbé. Tá a bá ti mú gara létí báyìí á sáré wodò ni á pọn á máa bọ̀ ọmọdé. Ayọ̀. Ọlọ́ọ̀bá mọ̀ bá ní wọ́n dìde lórí awọ aṣọ funfun gèlè funfun borun fún báyìí ẹ̀yin ọlọ́run gbogbo ọmọdé ló máa ń ṣiṣẹ́ ẹ má fẹ̀tọ́ ẹ̀dùn o. Nígbà tí mo mọ èdè padà dé inú ilé wọn ti kó sílẹ̀ mọ́kànlélógún àbọ̀ fún mi. Wọn mọ̀ bí màlẹ́kà ni mo lọ gbé wá ní. Bí kan ní o. Fún báláì ni ìyá táwọn ó pupa bí òyìnbó àbúrò bàbá mi. Láti ìgbà yẹn mo ti mánéjì owó bọ̀ láyé tó wù tí mo lọ́ mi mọ́. Látijọ́ Olómídé yẹn. Èsì mọ́kàndínlógún àbọ̀ owó ni sílẹ̀ mọ́kàndínlógún àgbọn kiri pípọ̀ nǹkan o kúkú sí ìtì pípọ̀ nǹkan pupa. Ọmọdé tó bá nírú ẹ̀ lọ láyé táwọn wí náà owó ni torí kò sí ẹ̀kan tí èmi ò lè ṣe ní ẹ̀ mọ búrẹ́ọ̀kù bíríkì pupa ìbàmọ́ kékeré káàtì lówó yìí ni kí n fi jẹun. Tí ò bá yá ti bọmọlúwàbí jẹ́. Lẹ́yìn ẹ̀ ni máa gbé ti iṣẹ́ páàtì mi ni máa pè mí pé kí n jájọ máa ṣiṣẹ́ páàtì o mi kọ́ṣẹ́ lẹ́nu bí mo fi dọ̀gá láàrin oṣù kẹta mo náà ti ń lo oníṣà sílẹ̀ mẹ́wàá láwọn ọkọ̀ oníṣà. 10 shillings. Sílẹ̀ mẹ́ta Ìjẹ̀bú Òde sílẹ̀ mẹ́ta òrù méjì àbọ̀ tá a bá ti wọkọ̀ ní mọ̀lété sílẹ̀ méjì àbọ̀ lọkọ̀ òrù sílẹ̀ mẹ́ta lọkọ̀ Ìjẹ̀bú Òde àwọn ọkọ̀ òdìṣà sílẹ̀ mẹ́wàá àti bẹ̀rù olù tá a bá tó fẹ́ dé bí a bá ní bí ó wèrè ní wẹ́yìn á dé bẹ́ẹ̀ á sì padà lé á tó ń bọ̀ òdìṣà láti rajà lọ́dún táwọn wí òdìṣà láti rajà á kàn padà dé níjọ́ kẹta. Ọ̀nà ọ̀hún náà ni wọn. Ó jẹ́nà òdìṣà náà jẹ́nà ìwọ òde bẹ́ẹ̀ rí. Ìdẹ́bẹ̀ rí o. Òdìṣà náà jẹ́nà ó jẹ́nà kò síbi tí lò láti ayé ìgbà yẹn náà ló dáná ti wà. Àwọn ọmọ dáná báyìí wọ́n gbé àdúró òṣèlú ká wọn lọ òṣèlú dáná wa àwọn yíbo ń jẹ wọn ń dáná. Ní apá abẹ́hùn. Ní apá ọ̀nà òdìṣà. Nígbà tí mo fáwọn kan ń bọ̀ wá kó owó tùlùtùlù wá rajà. Bọ̀dọ̀ Ọlọ́run sì bá ní àmọ́ ọmọ owó lọ ni gbogbo transfer wà. Láti owó láti inú bàtà láti inú stocking Ọlọ́run sì pé àpàdé olè títí tá a fi lọ tá a fi lọ mọ́. Gbogbo ní èèyàn bá ti fẹ́ tó fi tọ́ lọ́run síwájú tó kàn rè yóò wúlò fún yóò dáa ni. Àwọn aláàjì ọdún wo ni ẹ fi iṣẹ́ spare part sílẹ̀ tẹ́ ẹ wà ń ta mọ́tò tẹ́ fi bẹ̀rẹ̀ sí ní jẹ́ Àmọ́wó Motors. 19 ọ̀pẹ́ jù náà
1983 mo ti ń ta mọ́tò. ẹ ti ń ta mọ́tò so 1983 lẹ bẹ̀rẹ̀ mọ́tò àárín 1980 sí 1983. nídìí àpè láti gbà yẹn iṣẹ́ tí mo ń ṣe náà nù òdì báyìí ní ìsìn o ti àgbà ti dé o. ó ti dọwọ́ àwọn ọmọ báyìí. mo lè mọ jáde níjọ́ mẹ́wàá láì ní ìsìn èmi àkàn níjọ́ Jímọ̀ ní ọjọ́ kẹjọ mo gbọ́dọ̀ di Jímọ̀ màá gbé mọ́tò mi màá lọ màá yìí padà lé pẹ̀lú àlàáfíà. so lẹ́yìn jùmọ̀ kò sí jáde kan dàbí alára. àmọ́ àtọ́ ń wá ìmọ̀ wọn lẹ́yìn Jímọ̀ lájọ́ Jímọ̀ mo ti jáde kan bó sì ṣe ń bọ̀ láti bí ọdún méjì mẹ́ta sí sẹ́nu máa ti gbé mọ́tò àtọ́nu ẹ̀ máa lọ máa padà ìjọba fẹ́ délé mi máa lọ bẹ́ẹ̀ máa débẹ̀. so Alhaji bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ sì tún drive. àmọ́ wakọ̀ dáadáa o bẹ́ẹ̀ ṣe wà yìí. mo lè wakọ̀ dẹ́kù. Alhaji wàláì pẹ̀lú ọjọ́ orí yìí. Ọlọ́run bá gbọ́. Alhaji ẹ ti tó bí ọdún mélòó báyìí. mo ti tó 80. Alhaji 19. ẹ ti tó 80 Alhaji ẹ ti lé ní 80 o. Rárá 1947. 1947. bí mo ṣe ń wò bóyá ní ọdún kan lọ́gọ́rin ọdún. bí ẹ ṣe wà yìí 79. Alhaji ẹ tí wọ́n wa mọ́tò. àwọn lè wa mọ́tò dáadáa. ẹ tún sọ pé tó lè wakọ̀ láti Ìbàdàn dẹ́kù. láti Ìbàdàn dẹ́kù. kódà màmá bá lọ tá a bá ra méjì màmá wà kan délé nípa ẹ̀yìn àwọn ọmọ. Alhaji ní dàí. Ọlọ́run ṣe dáadáa ń pa àlàáfíà. Alhaji mo bá yín yọ̀ o ẹlòmíì ò tó yín tí ò ti lè jáde mọ́. bẹ́ẹ̀ni àdúgbò fọlọ́run. Alhaji ọgbọ́n wo lẹ dá sí. kò sí kò sóògùn ẹni Ọlọ́run bá dín yóò pè láyé ẹlòmíì kíákíá sì ni tó bá fọ ara ẹ̀ fà á téèyàn bá fọ rẹ̀ pàdé wá sí jẹ́jẹ́ wọ́n á rò pọ̀ gọ̀ ni kí á ní ọmọ jẹ nǹkan mọ̀ jẹ́ kí á ní ọmọ nǹkan mọ̀ mọ́ yàtọ̀ sẹ́ni tí ń lọ gbogbogbòrò gbogbo ojoojúmọ́ yóò gbé láyà yóò gbé lọ́kàn yóò gbogbo nǹkan inú ènìyàn bàjẹ́ wọ́n sì mọ rí tí ń rìn ìjọ́ tí ó bá kú báyìí. bí ní. ọlọ́ni. àwọn Alhaji àárín ìgbà tí ẹ fi spare part sílẹ̀ tẹ̀ ń ta mọ́tò ṣé ẹ lè sọ fún wa bí Ọlọ́run ṣe kẹ́yìn tó ṣé ìdí spare part Ọlọ́run ti kẹ́yìn dáadáa ní àbí ìdí ọkọ̀ torí rí ṣe Ọlọ́run pé kó wá lọ́nà méjèèjì. Ọlọ́run pé wá lọ́nà méjèèjì o mo fi ṣe ń di ọkọ̀ o. ẹ rí ṣe dáadáa ń di ọkọ̀. mo ti ta mọ́tò 17 jọkàn sórí. Alhaji 17 cars lọ́jọ́ kan. lọ́jọ́ kan sọ. Alhaji ẹ mọ̀ sọ fún mi pé láúlà lẹ fi ta ọkọ̀ 17 lọ́jọ́ kan. láúlà ni jẹ́ kí n tó sọ fún ọ pé mo ti kó mọ́tò jọ ọ̀rẹ́ mi kan ó máa bá mi láti Greenspring Hotel. Alhaji Saliu ní kí n dọ́gbọ́n sí i wọ́n jà ti dúró tí ó tà mọ́ ìwé ẹ̀yìn ó ní kí n wá lọ wẹ̀ wọ́n kí ni ẹ bó ni ẹ ṣe ń wẹ̀ wọ́n. ó kì í pé ká lọ wẹ̀ àwọn kí wá lọ wẹ̀ mọ́tò mi ò wẹ̀ mọ́tò wà láìtàlẹ̀ ìjọ kejì tó ní wá lọ wẹ̀ mọ́tò tí mo ní mi ò wẹ̀ mọ́tò ìjọ kẹta ni mo ta mọ́tò 17. 17. Ọlọ́run bá gbọ́ ara Jọ́sì wá ará Onitsha wá ará Kaduna àwọn Haúsá bí kálukú sáde nù tó wá jẹ́ pé mo lọ wẹ̀ mọ́tò. ẹ pé wíwà tẹ wẹ̀ ló ṣiṣẹ́. àwọn èèyàn ọ̀dọ̀ Ọlọ́run bá mi mo ti mú orogún pẹ̀lú Ọlọ́run bá mi. ó ní mi ò wẹ̀ mọ́tò mi ì sì wẹ̀ mọ́tò dé dòní ohun tí ọgbọ́n tèmi mọ́ dání pé kí n máa fẹ́ ta mọ́tò 200,000 tẹ́nìkan wá tó lọ́wọ́ rà ní 180 tí mo ti ró àjọ lọ mọ̀ bá tó bá lé ń gbà ìbẹ̀lẹ̀ tí ọ̀rà 200 ló ti dé yóò pè tó ṣe dédé ara tó ní tó náà báwọn náà ó ti kìí ṣe pé mo price yẹn tí n bá ti já lẹ̀ báyìí àwọn ọ̀ràn wọ́n mọ̀ rajà mi
débi pé àwọn èèyàn rò pé mò ń fóògùn tajà ńgbà táwọn wí ni tí wọ́n mọ̀ pé èmi lẹ́sì ọjà mi fún àwọn tó bá ti àfẹn tí ọba mówó dọ́dọ̀ mi tó sì jẹ́ pé kò ní di ọkọ̀ tí ò ní rà tẹ́lẹ̀. tí ò ní rà tẹ́lẹ̀ tó bá ti dé tí bá ti tó serious èmi náà sì fi 100,000 parí ọkọ̀ ó ti ní tó bá ti 20,000 àbí 10,000 àbí 10,000 láti mọ́ 10,000 20,000 ó ti máa ti ní kó sanwó ni. ẹ̀yin ò wáwọ́ mọ bí ẹni tí ó sọ pé kóun tún jèrè orí márùn-ún mi lórí ẹ̀. ìwọ̀n mọ̀ pọ̀ Ọlọ́run sì pé bó ti gbé dé ní ìsìn mo ti ra mọ́tò ẹyọ kan náà léyìí tí mo jèrè 1.5 million lórí ẹ̀ ọ̀gbà tó rọ̀ tí di dàbá ẹ̀ ni o. lẹ́yìn ṣe tí nǹkan rí báyìí aláàjì ẹ ra ọkọ̀ kan ẹ lè jèrè 1.5 million lórí ẹ̀. lórí ẹ̀ mo ra 2.4 million mo ta 4 million. nígbà tí nǹkan bẹ̀rẹ̀ sí wọn náà ni wọ́n ti ní ìsìn láti ní ìsìn ní bíi 10 million nìyẹn jẹ́ lórí ọkọ̀ tí mo wí. ìgbà tí nǹkan ti dàrú ayé ó ti dàrú kọ́lọ́wọ́ adúmíní tó ní. irú ọkọ̀ tó ń bẹ lọ́hùn Highlander tó ń wo Highlander black. mo ti ra rú ẹ̀ 1 million ní Èkó Lagos clearing ni o ó jẹ́ pé mo tà á ní 1.1 million ó ti ń fẹ́ tí mo fẹ́ tà fún ó ní 100,000 báyìí ní ìsìn 10 million ní ìrà báyìí tó bí bó ṣe ń wò lọ́kàn 10 million ní Highlander. tí mo bá fẹ́ tà ní ìsìn tí mo bá ti tà ní 12 million wọn ó tètè rà torí pé bíi 10 million 5 ni à ń tà. tí wọ́n ti ra já díẹ̀ lẹ́mẹ̀ẹ́. bí ìsìn tí wọ́n ti dín ní ọkọ̀ ọmọ ti rà àwọn ẹgbẹ́ fẹ́ ra ìlú rẹ̀ tó ní 12 million mo bá ní 11.5 ń gbà bẹ́ẹ̀. tí kò ṣáà ti yọ díẹ̀. ọgbọ́n tí mo máa dá tí ọlọ́run fi máa bá mi sínú kò sí wàhálà ọlọ́run ọba ní sí. ẹ̀yin tó ń dúró pé ìsun tẹ́rẹ́tẹ́rẹ́ ní ìdìbò. ní ọ̀dà o èdè pé kéèyàn á dún jọ́ kan kó wọn bá tẹ̀yìn pé kọ́ gbọ́ràn lé rárá o ìgbésẹ̀ tí ó mú ìlànà tó náà ní mọ́ ta yàtọ̀ sí pé ń lọ ilé alájò ń lọ sọ́sẹ́ fọpọ̀ ń lọ pé àwúre rárá o ní ìbáyàn ṣe o. ẹ gbà fún Ọlọ́run délẹ̀. ẹ gbà fún Ọlọ́run délẹ̀. àní àwọn tí agbára tí wọ́n bá ní sí gbogbo ìgbà táwọn wí máa wo ọdún tí mo fẹ́ sọ fún ọ 1980 iwájú ilé mi kò dà sí nínú ọgbà àwọn tí mo ti bẹ̀rẹ̀ ajá ti jẹ̀mí omi ẹ̀ bá ìjọba ibẹ̀ òdì tí mo ṣíwọ́ láti 1980 òdì sórí pósó mọ́ 1977 77 mọ́ ọlọ́mọ́ká fẹ́sí òdì ráúráú rẹ̀ gbogbo 1980 akọ́tẹ̀ off òdì wá gbé sòrò rẹ̀ lọ́dọ̀ ọlọ́ọ̀bà rẹ̀ ọlọ́ni ọbọ̀ sí òdì lóòótọ́ ayé ń bẹ ọlọ́run ìjà ayé ṣe ayé ń bẹ ìwọ̀n tó wá ti pọ̀ sọ́dọ̀ ọlọ́run ọ̀rọ̀ rẹ̀ ó yanjú síbi ọ̀dà. Aláàjì àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín ẹ ṣé ẹ kú ìfẹ́ ẹ kú ìkẹ́ ẹ kú àlejò wa àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín Aláàjì a lérò pé tí a bá tún padà wá níjọ́ mi wẹ́ẹ̀ tún gbà wá. lágbára ọlọ́run. láṣẹ ọlọ́run bá wa dà yín lágbà ọlọ́run yóò bá wa lọ́rẹ̀ mi yín àwọn kan yín títí ń dáa kò ní bàjẹ́ o ṣàìtàn kò ní fi ọwọ́ ìbàjẹ́ kò ní fi kan àwọn nǹkan yín lágbára lọ́wọ́ gbogbo àwọn èso tó tara yín jáde wọ́n mọ̀ dunnú ni wọ́n mọ̀ bákì ọlọ́run pàdé lágbára lọ́wọ́ Aláàjì adúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín o ẹ ṣeun sà. pẹ̀lẹ́ o yes sir káàbọ̀ yes sir pẹ̀lẹ́ ẹ ṣé sà. bá ń kílé o. wàá gbọ́ sà. àgbàlódé